A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ló níròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ní kánmọ́nkóbó à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa, ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada, òun mà ló ti pàrọwà fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti dira wọn mú kí wọ́n sì ṣera wọn ní òṣùṣù ọwọ̀ nítorí pé àwọn nírinṣẹ́ ògo ọjọ́ ọ̀la ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè yìí. Yewada tó sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tí àwọn oníròyìn ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ojúwòye rẹ̀ àti kí ni ìpinnu ìrìn àjò tó ń ti ọ̀rọ̀ àmọ̀ràn sí àwọn ọ̀dọ́ ilẹ̀ wa. Níbẹ̀ ni Nentawe ti tẹnubọ̀rọ̀ wípé lákọ̀ọ́kọ́ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni aṣíwájú ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí àti wípé àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí ní ipa tó tóbi láti kó fún ìdàgbàsókè ìlọsíwájú ètò ìṣèjọba àwarawa ní Nàìjíríà àti wípé àwọn olùgbúná gbòǹgbò ọgbọ́n inú èyí tí ó di ètò ìṣèjọba àwarawa mú. Ó ní káwọn ọ̀dọ́ ọ̀hún ríra wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ oríire àti irinṣẹ́ ìlọsíwájú ètò ìṣèjọba alẹ̀ yìí. Nípa ìdí èyí, kí wọ́n rí dájú pé gbogbo ipá àti agbára wọn ni wọ́n sà láti ṣe àtìlẹ́yìn fún àwọn tí ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí. Nípa èyí, wọn ó lè ní ìmọ̀ àti òye èyí tó kún rẹ́rẹ́ bẹ́ẹ̀ àti darí orílẹ̀-èdè lọ́jọ́ tí tábìlì ọ̀hún tó bá yí kàn wọ́n. Ó wá rọ̀ wọ́n láti jìnnà sí gbogbo ìwà èyí tó lè ba orúkọ jẹ́, èyí tó lè ta epo sí ààlà aṣọ orílẹ̀-èdè Nàìjíríà àti ààlà àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí. Ó wá fi kún un wípé bá a bá rí ẹnikẹ́ni yòówù èyí tó ń tàn wọ́n tàbí tó ń fi ọ̀rọ̀ búburú láti fi darí wọn kúrò lójú ọ̀nà rere, kí wọ́n rí pé wọ́n jìnnà sí onítọ̀hún, kí wọ́n sì kọ́ṣe ìwà rere lára àwọn aṣíwájú èyí tó dáa tí wọ́n ń darí orílẹ̀-èdè. Nípa ìdí èyí, máa kàn lóye ń kàn, ọjọ́ kan náà báyìí iná ni ó yí kàn wọ́n. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó ní ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n ti wà ní ọmọ ọdún 25 títí di ọmọ ọdún 65 25 to 55 years. Gẹ́gẹ́ bí Yewada tó ti sọ ọ̀rọ̀ ọ̀hún níbi tí àwọn oníròyìn tí wọ́n ti ń fi ọ̀rọ̀ tí wọ́n ti ń fi wá lẹ́nu wò. Ẹ̀wẹ̀, ẹni tí í ṣe igbákejì tí wọ́n díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, eyín ọ̀gbẹ́ni Yusuf Datti Baba Ahmed, èyí tó ṣe igbákejì sí ipò ààrẹ fún Peter Obi nínú ètò ìbọ̀dún 2023, òun mà lónìí òun tẹnumọ́ wípé lótìtọ́ àti lódodo ló dá òun lójú, òun sì mọ ohun tóun sọ wípé ẹgbẹ́ òṣèlú APC àwọn kọ́ ló já ewé olúborí nínú ètò ìbò ọdún 2023, wípé ẹgbẹ́ òṣèlú Labour Party òun ló já ewé olúborí sí ipò ààrẹ, ṣùgbọ́n tí wọ́n gbé ọmọ bà fún Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí Yusuf Datti Baba Ahmed ti sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan lójoojúmọ́ èyí tó wáyé nílé iṣẹ́ móhùnmáwòrán Channels TV, èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó ní alágbẹ̀dẹ òun tó ń lorin lójú kan ṣo, ó mà dá lójú ó sì ní nǹkan kan èyí tó fẹ́ fàyọ níbẹ̀ o, àti wípé bí òògùn ẹni bá dáni lójú àfi gbá orí wò ni. Ó ló dáhùn lójú tóun sì mọ̀ dáadáa wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ ẹni tí wọ́n dìbò fún, òun náà ní ẹgbẹ́ òṣèlú Labour Party, Peter Obi àti ẹni tí í ṣe igbákejì rẹ̀ tí í ṣe òun Yusuf Datti Baba Ahmed. Ó ní ṣùgbọ́n ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà ti kúre odò. Nípa èyí, wọ́n tún gbèrè ilé ẹjọ́ oníkàkà kí ilé ẹjọ́ mú ìrètí àti ìgbàgbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá sí ìmúṣẹ. Ó ní wọ́n kọjú ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí sí òòrùn alẹ́ ni. Ó ní àtayébáyé ni wọ́n ti ń dìbò, gbogbo orílẹ̀-èdè tí wọ́n sì ti ń dìbò tí ò bá tẹ́ wọn lọ́rùn
ilé-ẹjọ́ ní máa ń ṣe ìdájọ́ o. Nípa èyí wọ́n ní ìrètí àti ìgbàgbọ́ nínú ilé-ẹjọ́, ṣùgbọ́n kàkà kí ilé-ẹjọ́ ọ̀hún kó mú nǹkan rere bọ̀ fún àwọn ọmọ Nàìjíríà, ìpayín keke ni o. Ó ní wọ́n gbé àre fún ẹlẹ́bi tí wọ́n sì gbé ẹ̀bi fún aláre, èyí tó mú kí ilé-ẹjọ́ kéde ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú èyí tó já ewé olúborí, léyìí tó sì jẹ́ pé láti ìgbà náà ni wọ́n ti mú ìkorò wọ ètò ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí Baba Ahmed bó ti sọ. Ọmọ oyè tó tún jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC èyí tó ń ṣojú fún ìlà oòrùn Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà lọ́wọ́ yìí, Ọ̀túnba Gbénga Daniel òun mà ló ti lọ gba fọ́ọ̀mù láti díje dupò aṣòfin àgbà lẹ́ẹ̀kan sí nínú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tó jáde lọ́sẹ̀ yìí ti ṣe ọjọ́ Ìṣẹ́gun, tó ń ti àwòrán àti àgbélẹ̀kọ kékeré kan èyí tí OGD tó fi lórí ìkànnì ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Facebook àti X èyí tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Níbẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ló ní òun tẹ̀síwájú báyìí láti díje dupò ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́dún 2027 fún ìgbà ẹlẹ́ẹ̀kejì. Gómìnà ọ̀hún tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, Ọ̀túnba Gbénga Daniel, òun ni wọ́n tilẹ̀kùn mọ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún níbi ìpàdé àwọn lẹ́nulọ́rọ̀ ti ẹgbẹ́ òṣèlú APC èyí tó wáyé o ní ìlú Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, wọ́n ní àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ní ẹkùn ìlà oòrùn ti ìdìbò ìlú Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn èyí ni wọ́n fi ọwọ́ sí wípé gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ń làwọn fẹ́ lò láìsí àní tàbí wọ́n ní ṣùgbọ́n kankan nínú, èyí tó fà á tí wọn ò fi àyè lẹ̀ fún OGD kó wọ gbọ̀ngàn ìpàdé náà. Lẹ́yìn èyí làwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìlà oòrùn Ìjẹ̀bú làwọn náà tún ṣe ìpàdé wípé ìpàdé èyí tí wọ́n kọ́kọ́ ṣe ọ̀hún erémọdé lásán èyí ni wọ́n ń ṣe o. Ní báyìí OGD eyín Ọ̀túnba Gbénga Daniel ń làwọn ṣe tirẹ̀, ń làwọn sì fà kalẹ̀ láti lọ rèé ṣojú wọn fún sáà ẹlẹ́ẹ̀kejì nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà. Nípa èyí ìpàdé èyí tí àwọn kan kọ́kọ́ ṣe yìí irọ́ lásán erémọdé ni wọ́n ṣe o. Wàyí o, nínú ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 28 nínú oṣù kẹrin ọdún yìí, iná ni Ọ̀túnba Gbénga Daniel lọ gba fọ́ọ̀mù láti díje dupò ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti ìlà oòrùn Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn kó lọ rèé ṣojú wọn fún sáà ẹlẹ́ẹ̀kejì. Ló gba fọ́ọ̀mù ọ̀hún tó sì fi hàn sí gbogbo ará ayé, pàápàá jù àwọn ènìyàn láti ẹkùn ìdìbò rẹ̀ nílùú Ìjẹ̀bú tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí kú oríire. Ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó fẹ́ díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó, eyín Samuel Àjọṣe òun mà ló ti rí ìrìn àjò Ọbáfẹ́mi Hamzat tí í ṣe igbákejì gómìnà Sanwó-Olú lọ́wọ́ yìí, èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú APC àti àwọn igun kan tí wọ́n pè ní GAC eyín Governance Advisory Council GAC tí wọ́n fi ẹnu kò wípé Ọbáfẹ́mi Hamzat ń làwọn yóò lò nínú ètò ìbò ọdún 2027 gẹ́gẹ́ bí gómìnà tí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó. Samuel Àjọṣe ṣe àpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí erémọdé àti oko àánú èyí tí wọ́n fẹ́ mú ìpínlẹ̀ Ògùn àti oko àánú èyí tí wọ́n fẹ́ mú ìpínlẹ̀ Èkó tí wọ́n fẹ́ mú wọ̀. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó ní àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pè ní Governance Advisory Council yìí GAC wípé ìpàdé tí wọ́n ṣe tí wọ́n fẹnu kò wípé Hamzat ni wọ́n fẹ́ lò yìí wọn ò rò ó dáadáa. Ó ní Hamzat yìí ló ti lo sáà méjì pẹ̀lú gómìnà Babájídé Sanwó-Olú gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ àti wípé Hamzat kò yẹ ní ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó. Àjọṣe ní nípa ìdí èyí
ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Èkó wọ́n ní àǹfààní láti tún èrò wọn rò dáadáa kí wọ́n mú ọmọ oyè míì kí wọ́n fà á kalẹ̀. Bákan náà ẹgbẹ́ GAC ó ní wọ́n ní àǹfààní láti tún èrò wọn rò kí wọ́n sì yí padà láti mú ọmọ oyè míì sílẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ìpàdé èyí tí àwọn ẹgbẹ́ GAC èyí tó jẹ́ pé àwọn náà ni wọ́n lẹ́nu tí wọ́n sì ní agbára láti fi ọmọ oyè sílẹ̀ lẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó. Ìpàdé tí wọ́n ṣe nílé ìjọba èyí tó wà ní Marina ní erékùṣù Èkó nínú ọ̀sẹ̀ yìí náà ni wọ́n fi ẹnu kò wípé Hamsat ní làwọn yóò lò, ṣùgbọ́n àjọṣe ni eré ni wọ́n ń ṣe o. Ẹnikẹ́ni kò lè yàn fún ẹnikẹ́ni ní ìpínlẹ̀ Èkó bí kò ṣe wípé kí wọ́n da oníkálukú sórí pápá ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú náà. Ẹni tó bá já olúborí ni ó ta kàngbọ̀n pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú yòókù fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin ọmọlẹ̀ wa Nàìjíríà ọkùnrin ní Speed Darlington ohun màá ló ti ju ògúlùtù òpó ọ̀rọ̀ sílẹ̀ báyìí wípé ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń kọrin tàkasùfé Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable wípé kò ní owó kankan o nítorí pé àwọ̀ owó kò hàn lára Portable. Nípa èyí òun náà ológun mò ń tiraka ni o, olóńgbìyànjú láti jẹ láti mu ni. Ó ní ìbàjẹ́ wípé Portable ní owó ó ní yóò ti hàn nínú àwọ̀ ara rẹ̀. Darlington tó sọ̀rọ̀ yìí nígbà tí òun pẹ̀lú Pella tí wọ́n jọ ń ṣe ìtàkùrọ̀sọ lórí ayélujára TikTok. Níbẹ̀ ni Pella ti béèrè lọ́wọ́ Speed Darlington wípé kí ló fà á tí kò ṣe fi orin rẹ̀ sórí ìkànnì ayélujára Audiomack èyí tí gbogbo àwọn ènìyàn ti ń gbé orin tí wọ́n sì ti ń gbé orin kúrò gbé sórí ẹ̀rọ alágbèéká wọn. Darlington tó dá èsì ọ̀rọ̀ padà fún Pella wípé kò sí owó púpọ̀ lórí Audiomack gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń ròyìn rẹ̀ pé wọ́n á máa fún àwọn ènìyàn lówó lórí bí wọ́n bá ṣe ń gbọ́ orin wọn sí. Ó ní irọ́ ni, kò sí owó ń bẹ̀. Owó gúgúrú owó ẹ̀pà òun ló ń bẹ lórí Audiomack. Darlington ní ẹni tó bá ní ìfẹ́ láti gbọ́ orin òun kó bá òun sọ̀rọ̀ kó ń tọ̀hún sì mọ̀ wípé òun ti ṣetán láti san owó dáadáa láti fi gbọ́ orin òun. Ó ní yàtọ̀ sí òun ò lè ṣe wàhálà kóun máa pọnmi sínú apẹ̀rẹ̀ àbí fi kọ́ọ̀pù bomi sínú òkun fún àwọn èèyàn kan mu. Ó wá ní lórí ọ̀rọ̀ Portable èyí tí Pella mẹ́nubà wípé kó wo àwòkọ́ṣe lára Portable bó ṣe fi orin rẹ̀ sórí Audiomack. Darlington ní Portable kò ní owó, bẹ́ẹ̀ sì rèé ìwọ̀nba owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò hàn nínú àwọ̀ rẹ̀ rárá. Ńṣe ló dà bí ọmọ èyí tí ìṣẹ́ ń bájà èyí tó sì ti kó àrùn búburú tí ò ṣeé wò, gẹ́gẹ́ bí nǹkan èyí tí Darlington sọ jáde lórí ọ̀rọ̀ Portable. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, a ò ní kú síwájú ògo. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀
lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà nílé iṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited